Tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. Ó ní nǹkan pàtàkì láti ṣe. Bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura, mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. Ta wá mú ìrù ẹkù tàfi lájà lọ́wọ́. Jane, ẹ jẹ́ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. Mi ò sọ pé bàbá ẹ burú o. Ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. Ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́. Ṣé ti tébùlù tí wọ́n ní àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane. Aláìlera ni mí. Fún Ọlọ́run ọba kìkì tán, ọba lẹ́ni, ọba lánàá, ọba títí ayérayé, ọba fúnni, ọba apani, ọba ajíni, ọba agbani, ọba tó ju gbogbo ọba lọ, ọba tó ń gbébi funfun, tó ń jẹ funfun, tó ń fi funfun ṣọlá, kábíyèsí Elédùmarè. Adédoyin Kúkọ̀ yìí lórúkọ mi o. Èmi lọ́mọ olómi méjì, ọmọ àtẹ̀kànmọ́lẹ̀pọ̀ kan, ìkan mímu ìkan ẹ̀mọ́, ọmọ aládé 16. Bẹ́ẹ̀ mi lọ́mọ àròbí, ọmọ àtòrè. Ètò yín ètò gbajúmọ̀ òun la tún mú wá fún yín. Ṣó ti ẹ̀yẹ ká tún máa polongo ni. Bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ sí, ìfẹ́ tẹ̀dẹ̀ ní sí wa ojoojúmọ́ ló ń gbèrú sí. A dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ ìfẹ́, Ọlọ́run Elédùmarè kò ní paná ìfẹ́ náà. Lórí ètò lẹ́ni, àlejò mi, báwo tí ẹni kì í ṣe pé wọ́n ná yóbóró yòbó ń sìn. Rùmúrù báyìí ni wọ́n ṣe rí, olólùfẹ́ yín ni wọ́n. Mo mọ̀ pé lórí ètò lẹ́ni èmi á gbádùn wọn, àwọn á gbádùn mi, ẹ̀yin tẹ́ wà ń lé ẹ̀ wà gbádùn àwa méjèèjì. Kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí. Tí mo dẹ̀ngẹ̀ tí mo ń wò yìí. Ibi tó ga gan ni. Nígbà gbogbo bí tẹ́ sí ń gbèbò yẹn bóyá èmi náà ẹ mọ̀ pé ẹ bá mi ń lé ni. Èmi mọ̀ pọ̀ ga ni yín. Ẹ káwọ́ sórí ètò Gbajúmọ̀. Ṣé máa? Àwọn aráalé ń kọ́. Àlàáfíà ni mà. Ṣiṣẹ́ ń lọ. A dúpẹ́ f'Ọlọ́run. Ojú tèmi tí ẹ ń wò yìí kò yẹ ká tún máa béèrè pé ṣàlàáfíà ni. Kí ni àṣírí ẹ̀ wá yín gan? Lákọ̀ọ́kọ́ náà, Ọlọ́run ọba ni o. Torí tí kò bá sí Ọlọ́run ọba, kò sí nǹkan tó ń jẹ́ èèyàn, kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ẹwà. So ẹlẹ́ẹ̀kejì tún ni wípé iṣẹ́ títí wa náà ó pàtẹ́ẹ̀nì mọ́ ká ṣe ara lóge, ká ṣe ìpara tó mara jọ̀lọ̀. Láti pàtàkì tí ń ṣe àti ìfẹ́lì rẹ̀, Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká fẹ́lì. Àmín. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti gbogbo àwọn ọ̀rẹ́ mi àti àwọn tó tínú wọn máa ń dùn tán bá rí ojú yìí, mo kí yín o.
mo kí gbogbo ilé yín o mo kí gbogbo ọ̀nà yín o ọ̀nà yín ò ní bàjẹ́ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Àmín. Orúkọ mi ni Susan Títílayọ̀ Olúwafúnmibí Adáìzè Maxwell. Ó bá yín kó tán lẹ́ni. Òun náà èmi fẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan Susan Olúwafúnmibí Títílayọ̀ Adáìzè Maxwell. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo gan ni? Mo jẹ́ ìyá mi wá láti ìlú Iléṣà ní Ọ̀ṣun state lókè Ìṣàlọ́hun. Bàbá mi dẹ̀ wá láti ilẹ̀ Ìgbò Abia state Oboro town to be precise. Ṣé ẹ gbé dé Abia? Aṣọ tátàtà àgbọ̀. Ẹ kí wọn náà, ẹ kí wọn. àgbọ̀ tààrà. Àmọ́ kì í ṣe bí kékeré má o. Ó ti tán. Ẹ má ta ṣe bí báyìí. Akọ̀ ń jẹ my daddy say I'm from Igbo land. Òun la fi ń jẹ. Ṣé àwọn bàbá yín àwọn náà gbọ́ Yorùbá? Wọ́n gbọ́ Yorùbá, wọ́n gbọ́ àwọn èdè míì náà yàtọ̀ sí Yorùbá. Èdè míì dáadáa. Níbo lẹ ti ṣe kékeré? Ilẹ̀ wa ń bí ni àbí òkè ọ̀hún? Ilẹ̀ wa ń bí ni o. Ilẹ̀ wa ń bí láti ṣe kékeré. Àwọn iléèwé wo lẹ lọ? Ok, mo bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn ní ìlú Àlìmọ́ṣọ́ lọ́hùn ní Ìpàjà. Mo proceed sí secondary school, community grammar school, àti lọ ṣe àwọn nǹkan míì. A ṣẹ̀ṣẹ̀ wá lọ read the health ticketing and reservation. Ìyẹn ni mo fi ṣiṣẹ́ as a ticketing officer for 4 years. Kí n tó wá sí ìdí eré orí ìtàgé. Ọdún wo wá ni ẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé? 2005 to be precise. Eré wo wá ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? Eré tá kọ́kọ́ kópa nínú ẹ̀ nígbà yẹn ọjọ́ yẹn gan-an ni mo fẹ́ lọ dá fọ́ọ̀mù padà pé a join ẹgbẹ́. Tí mo dẹ̀ ṣe débẹ̀ pé mo fẹ́ dá fọ́ọ̀mù padà wọ́n ní ká sign ká fill ẹ̀ ní director yẹn dẹ̀ wò mí báyìí pé ṣé o lè sọ Yorùbá? Àwọn ní Yorùbá náà lájọ ń sọ ìsà. Ṣé ti bá fún ẹ ní róòlù kan ní alẹ́ yìí ṣé o máa lè ṣe? Torí pé mákẹ́tà nípò òun fẹ́ ojú ọmọ kékeré tó rẹwà láti fi sínú pósítà òun ni mo bá wẹ̀yìn mo ní ẹgbàá mi ṣé bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyí léni tí mo wá fi fọ́ọ̀mù yìí and that was it. Mo dẹ̀ dúró nígbà tá a dẹ̀ ṣiṣẹ́ náà lọ́dún náà lọ́hùn. Ìgbà tí mo rí lọ́jọ́ kẹta mo bá rójú mi lórí pósítà mo bẹ̀rẹ̀ sí ní pé Mummy, can you see me? Ojú mi ló wà ní pósítà. Inú mi dùn torí that has always been my dream. Kí ni àkọlé eré yẹn? Ó dà wípé nígbà tá a ṣiṣẹ́ náà wọ́n change àkọlé yẹn. Ìgbà tá a fi ṣiṣẹ́ ńgbà yẹn ọ̀tọ̀ ni àkọlé tán fi sí. Ìgbà tán máa bóyá Kórèdé or something. Talent tó ní iṣẹ́ yẹn? Ọ̀gá wa mi kì í rí wọn nídìí iṣẹ́ mọ́ sí Kórèdé Films and Record. Àwọn ló ṣe pápá. Ọ̀dọ̀ ọ̀gá wo lẹ ti kọ́ iṣẹ́? Àbí èyí tí ẹ̀kọ́ṣẹ́ tí a sára rárá? Mo kọ́ṣẹ́ o. Àkọ́ṣẹ́ àṣerìyáza aṣubúlulẹ̀ àdìde sókè àṣe gbogbo ẹ̀. Ọ̀dọ̀ Déndé Láwórì tó bá ń lo umbrella ibẹ̀ lèmi ti kọ́ṣẹ́. Ọ̀dọ̀ wọn lẹ ti kọ́ṣẹ́. Ọdún mélòó lẹ fi kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn? Akọ́ṣẹ́ yẹn fún bóyá bí ọdún 3 kó tó di wípé torí àwọn ọ̀gá pọ̀ tí wọ́n ń darí gbogbo ètò náà ń gbà náà so one thing lead to the other àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ dàrú bó dẹ̀ ṣe dàrú yẹn náà ló wá ṣí ọ̀nà fún èmi náà láti lè ṣe my very first movie produced and written by me ní ọdún lọ́nlọ́run tí àkọlé ẹ̀ jẹ́ Ìṣàwùrù. Ìyẹn gangan ni mo fi jáde. Ṣé rántí ọdún tẹ ṣe? 2007 ni mo ṣe Ìṣàwùrù. Ìmísí Ìṣàwùrù yẹn ibo ló ti wá? Ṣé ká ní ìrírí ayé ni àbẹ́yàn kan ló sọ ìtàn yẹn fún yín tẹ wá kọ́ tẹ fi gbé jáde? Èèyàn kì í sọ ìtàn fẹ́ mi o ìgbà míì gan tí inspiration ìtàn bá dé mi ní rántí mi ní mọ̀ nǹkan tí màá fi parí ẹ̀ màá rántí ìbẹ̀rẹ̀ àbọ̀ mi ní mọ̀ nǹkan tí màá fi parí ẹ̀. Ìmísí Ìṣàwùrù ń gbà yẹn mo ti ń nurse for long so ìgbà tí mo dẹ̀ rí opportunity láti lè ṣe kódà gan mi mọ̀ bó ṣe ń ṣe script nígbà yẹn torí mi tí dé level tó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbà yẹn wọ̀tọ́ Ọlọ́run kàn sọ pé òun ti dé náà ni pé nígbà tóun bá dẹ̀ dé òun ti dé ni kò sí nǹkan tó lè yí padà mo dẹ̀ ṣe ẹnu lásán báyìí bá ṣe ń sọ̀rọ̀ ni mo ṣe rojọ́ fún mákẹ́tà nígbà tó dẹ̀ ní kí n máa lọ wọ́n á pè mí ní ìparí oṣù nígbà tó dọ̀dọ̀ ọjọ́ kẹta ẹ ló ṣáà lè ṣiṣẹ́ yẹn lóṣù yìí mo ní iṣẹ́ wo mi màmá bó ṣe ń ṣe é ó dẹ̀ ní òun á pè èèyàn kan tó máa handle ẹ̀ which is Murphy Afọlábí ìyẹn ló handle ẹ̀ tó ṣe gbogbo packaging everything lọ́dún náà lọ́hùn tí mo dẹ̀ ṣe iṣẹ́ náà kárakára iṣẹ́ yẹn gangan ni mo lè sọ pé ó jẹ́ káwọn èèyàn mọ̀ mí
because role tí mo play bẹ́ẹ̀ nígbà yẹn ó jẹ́ káwọn èèyàn ní pity fún mi so each time bá ti rí mi ìwọ ọmọ yìí so. Ó ti wá tó fíìmù mélòó tí ẹ ti gbé jáde pẹ̀lú owó ara yín? A ti ṣe 4 báyìí èyí tá a ṣẹ̀ṣẹ̀ gbé jáde 2 months ago ìyẹn ni Òrèǹté tá a ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni. Ta lẹni tó ṣe olùdarí yẹn? Olùdarí yẹn náà ni Kenny. Ìkan náà àwọn olùdarí náà ni ẹnìyẹn. Olùdarí tí Ọlọ́run gbà fún gidi gan ni. Ó jẹ́ èèyàn tó young but nǹkan tí Ọlọ́run gbélé lọ́wọ́ ó pọ̀ ju nǹkan tí òun gangan rò pé òun ní lọ. So òun ni ó darí. Ẹ dárúkọ àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe mẹ́rẹ̀ẹ̀rin yẹn. A ti ṣe Ìṣàwòrò ìyẹn directed by Murphy Afọlábí. A ti ṣe Nǹkan tó bá gbà Ọdúnládé Adékọ́lá ló directed. A ti ṣe Ọ̀mì Papa ló direct yẹn. That is Korede Films. Ó ló direct yẹn. A dẹ̀ ti ṣe Òrèǹté. Eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde ní oṣù bíi 2 sẹ́yìn báyìí. Kí ni Òrèǹté yẹn kí ló dá lé lórí? Ó dá lé lórí pé kéèyàn máa ní faradà nínú ohun gbogbo, pé kò sí nǹkan tí èèyàn bá fi sùúrù ṣe tí ó dẹ̀ ń bẹ Ọlọ́run sí Ọlọ́run ò dí létí torí kò kì í ṣe èèyàn ó máa gbọ́ ni. A gbọ́ ni. So nǹkan tí yẹn dá lé lórí. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. Ó yẹ pọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. Doing like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? Lọ sí ìyàwó mi lé báwo tí lọ sọ́dọ̀ dáadé. Ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. Ó fẹ́ fẹ́ ọmọ mi. Kò ní ìdìmọ̀. Ó ti o. Pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀. Ìwọ ẹ̀ ṣe bẹ́ẹ̀. Oh, shame. Your shape in no time. Aunty Susan. Àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn fẹ́ kí yín. Àwọn tí wọ́n fẹ́ kí yín wà, àwọn tí wọ́n dẹ̀ ní ìbéèrè láti bi yín nípa iṣẹ́ tẹ́ ṣe. Gbajúmọ̀ nìyí. Bí wọ́n ṣe mọ̀ yín lu iná mọ̀ yín lókè òkun. Ẹ kò wá síbi tẹ́ ẹ lè sá sí. Nígbà míì àwọn míì àgbọn kan tí yálà wọ́n kà á àbí wọ́n gbọ́ wọ́n á fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí. Àǹfààní yẹn làwa gbé kalẹ̀ báyìí wípé kí a mú ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ká mú yín súnmọ́ra yín. Ó ti yá. Òun la pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kò? Ẹ jẹ́ sanko. Ẹ jẹ́ sojú abẹ ń kò. Orúkọ mi ni Bùkọ́lá láti Ìbàdàn. Susan Maxwell mo fẹ́ bá sọ̀rọ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí a rí wọn mọ́ lórí film these days pé and we've confirmed that film ni wọ́n ń ṣe these days pé kí nìdí tí wọ́n ṣe film mọ́. Ṣé fíìmù ò mú wá mọ́ ni? Ṣé fíìmù ló mú wá nísìnyí? So I just want to confirm. Oh my God. Kẹ́ bá lè mọ̀ pé wọ́n mọ̀ ìyá ti Ìbàdàn nìyẹn o. Ó yá. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin èèyàn mi láti Ìbàdàn mo kí yín. Kò kí ń ṣe pé mi ò ṣe múvì mọ́. Àmọ́ ṣe rí iṣẹ́ tí mo lọ train fún labroad tó jẹ́ iṣẹ́ ká máa tọ́jú àwọ̀ ara. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ wọn ò kí ń wà comfortable kí ọmọọṣẹ́ yín àbòṣìṣẹ́ yín kankan kó dá wọn lóhùn. They always want your attention. Wọ́n dẹ̀ wò pé owó àwọn làwọn fẹ́ ná kí ló dé tó ṣe máa sá kiri nígbà tó mọ̀ pé iṣẹ́ tíátà pè é kí ló dé tó ṣe tún wá ń ṣeṣẹ́ à ń ṣèpara ó ti yé yín so torí rẹ̀ ni mo ṣe wò pé business ti tèmi lélẹ́yìí this is my own personal business tí mo ti fi gbogbo passion ayé mi sí láti fi build orúkọ since 2009 ni mo ti bẹ̀rẹ̀ jẹ́ kí n kúkú fún business yìí náà ní attention eré orí ìtàgé filmmaking kò kúrò lójú kan kò ẹ má ṣì mí gbọ́ kò kúrò kò kú ó ń gòkè sí ni so you can still go in and still come outside tó bá ní nǹkan tó dáa láti serve fún àwọn èèyàn òun ló ṣe jẹ́ kí n fẹ́ fún àwọn oníbàárà mi tí wọ́n náwó ribiribi owó ńláńlá sí iléeṣẹ́ mi ni mo ṣe fẹ́ fún wọn ní 100% attention because èèyàn náà ni wọ́n èmi ni mo ṣe polówó déwájú wọn òun ni mo kò ń ṣe pé mo fi fíìmù lẹ̀ o 2 months ago níṣẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ jáde àmọ́ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ torí iṣẹ́ mi ó need attention. Ẹ ṣé ẹ ká tún padà síjú àbẹ̀.
Orúkọ tèmi ni Adeleke Yakub Akorede. Mo ń sọ̀rọ̀ láti Federal Polytechnic Ọ̀fà. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Susan Maxwell. A gbọ́ pé wọ́n ti bímọ but a kàn rí wọn nínú movies so many times. A wá fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé tọ́mọ wọn bá ti dàgbà ṣé wọ́n lè advise ọmọ wọn kó máa ṣe movie. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á máa tò ilé àti ọ̀nà wọn kò ní bàjẹ́ o. Àmín àsìsẹ́ yìí náà. Èmi ò gbàdúrà nílé ayé mi kémi ṣiṣẹ́ tí mi lè fi lọ́mọ lọ́wọ́ lágbára Ọlọ́run. Iṣẹ́ ti tèmi mo lè fi lọ́mọ lọ́wọ́. Iṣẹ́ mi méjèèjì tí mo ń ṣe kò sí tí mi lè fi lọ́mọ lọ́wọ́ nínú méjèèjì. Ẹ jẹ́ ká padà sí iṣẹ́ tí ẹ ṣe bẹ̀rẹ̀ torí iṣẹ́ tíátà la mọ̀ yín mọ́ àmọ́ ilé tí ẹ ṣe tí wàá gbé òwò ẹ̀ yìí yẹn tí ká máa lo ìpara kí ara máa kúrò ní bó ṣe wà tẹ́lẹ̀ ṣé kò ní ìpalára kankan ní ọjọ́ iwájú. The side effects àbí bẹ́ẹ̀ ni. Ṣe rí ní ilé ayé yìí gbogbo nǹkan tí èmi máa ń sọ fún yàn ni wípé o ní right láti ṣe nǹkan tó bá wọ̀n ẹ́ ṣùgbọ́n àṣejù àti àpọ̀jù gbogbo nǹkan òun ni kò dáa. Níwọ̀n ìgbà tí èèyàn bá ti ń ta ọjà tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ lè lò sí ara ẹ̀ because wọ́n ní ẹni tó bá máa dáṣọ ró ni ẹ má bínú tó ṣe bí òwe tọrùn ẹ̀ la máa ń kọ́kọ́ wò. Níwọ̀n ìgbà tí èmi tí mò ń ṣe torí nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọ̀ mi tó jẹ́ dúdú máa dán ni mo fi bẹ̀rẹ̀. Ṣé dúdú tó mi? Mi ì mọ̀ àti tó yẹn stop wẹ̀. Ẹ má bínú ẹ má bínú. Tó jẹ́ àwọ̀ tó dúdú tó dẹ̀ ń dán nígbà yẹn lọ́hùn ṣùgbọ́n nígbà tí n bá ṣe iṣẹ́ fún àwọn èèyàn tó dẹ̀ lò tó fún wọn ní nǹkan tó ń fẹ́ nǹkan tèmi fẹ́ ó yàtọ̀ sí nǹkan tẹ̀yin fẹ́ bẹ́ẹ̀ ṣe jókòó yìí oníkálukú ló ní choice ẹ̀ oníkálukú dẹ̀ ló ní nǹkan tí ó mu tó prompt ẹ̀ débi pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní tọ́jú ara wọn tí wọ́n bá dé tán bá pera wọn pẹ̀lú wọn mà ti dọ́dọ̀ Dr. Susan kí ló ń ṣẹlẹ̀. Dókítà ní pàápàá. Nípa iṣẹ́ iná ni nípa iṣẹ́ iná ni kò ṣe nípa tòun. Ara wọn mà dúdú ó dẹ̀ lérò pé àwọn náà ṣe ara tiẹ̀ tó fi mọ́ bẹ́ẹ̀ yẹn òwe lè sì dàrú mọ́ mi lójú o mo wá rí wípé dúdú yẹn ó ń jẹ́ kí gbogbo wọn kọ́ máa bẹ̀rù wípé àbí kíní yìí máa ní ìpalára tó máa ṣe fún wọn lọ́jọ́ iwájú lárábìnrin tó ń ta ìgangan ò ṣe lò sí ara ẹ̀ so èmi fẹ́ nǹkan tó yẹ pé ó máa clear wọn lọ́kàn wọn wípé kò sí nǹkan kan ó ti wò ó kéré mọ́ tó máa bà wọ́n lára jẹ́ ní ọjọ́ iwájú torí pé kò ń ṣe àpọ̀jù òun ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní lò sí ara mi ní gbogbo ìgbà tán bá dẹ̀ ti ń dé tán rí mi pé ó dáa lóòótọ́ ẹwọ́ wọn ò máa dúdú wọ́n máa dúdú tẹ́lẹ̀ àmọ́ lè pick any trace pé wọ́n máa dúdú rí ok níwọ̀n ìgbà tó ti rí báyìí fún wọn ẹ jẹ́ káwa náà try. Ṣé ká ní pé sọ dúdú di pupa nìkan lẹ ní ni àbí kí èèyàn dúdú kó dẹ̀ tún máa dán ṣé yẹn náà tún wà. Torí pé tẹ́ ẹ bá ti ń ṣe iṣẹ́ yìí ẹni tí ò bá ti lè jẹ́ kí dúdú máa dán ò kì í ṣe a professional skin care person. Torí pé ẹ gbúdọ̀ lè ṣe é torí èèyàn dúdú máa wá kódà ọkùnrin máa wá kódà ọmọ kékeré tó ń ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ní ṣé ẹ lè ṣe kírìmù fún ọmọ wa oṣù 6 bẹ́ẹ̀ ni tí àwa ń ṣe ní ilé iṣẹ́ títí wa láti 6 months láti ń tọ́jú àwọn ọmọdé pẹ̀lú natural herbs 100% natural nìkan tí à ń lò so kò sí nǹkan kan tó fẹ́ ṣe wọ́n ní ọjọ́ iwájú àbí nísìn ìmí ìgàntà rẹ̀ ti dojúrú tí ò tiẹ̀ yé òun gan fúnra rẹ̀ mọ́ tó ti jọ ìyá ẹ̀ láàyè ara ẹ̀ ó ti jọ ìyá ẹ̀ àtúnṣe Ọlọ́run dẹ̀ ń gbà fún wa so choice oníkálukú ni. Ní ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Susan ọ̀rọ̀ òun ni ẹ ti ń gbọ́ lẹ́nu wọn látẹ̀ẹ̀kan yìí nípa iṣẹ́ tíátà tá a mọ̀ wọ́n mọ́ àti nípa aṣaralóge tí wọ́n lọ lóyìnbó tí wọ́n lọ kọ́ tí wọ́n tún gboyè ń díẹ̀ ṣe wáyé ní ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n ẹ wo nọ́mbà kan tó ń hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ bá wa pàdé lórí Facebook lórí Twitter lórí Instagram àti wà lórí YouTube náà ApreelTV Plus Gbajumo TV ẹ bá wa dòwò pọ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àníjọ kábàámọ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nu wọn. Ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. Aṣọ kí ni. Bàbá Emeka ló kọ́kọ́ dé. Ọlọ́pàá. Ayé ọlọ́pàá mi ti bàjẹ́. Bàbá àwọn méjèèjì náà dé papọ̀. Èkó ọlọ́jà. Dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. Ní ìwà nu ọjà.
káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn. mo mọ. kí lẹ fẹ́ gbé àti pé bolẹ̀ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ṣé wọ́n sọ fún ẹ ni. wọ́n sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ó ti sáré ọ̀nì. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré ọ. ojú adùn wọ̀nà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wọn máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàáfíà ṣùgbọ́n lè láyé àdúgbò òṣèlú ọba rẹ̀ o. ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá wọ̀. ẹ má gbàgbé ẹ má mi ìkàn o ẹ̀ẹ̀sán ń bẹ orúkọ tèmi ni Alhaja Aminat Babalọlá Balógun tí gbogbo ẹ̀yin tèmi mọ̀ sí ọmọ Táíbí ẹ fẹ́ mọ bí tá a wà orí ètò Gbajúmọ̀ ni ẹ máa wo ètò Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí ẹ má yí kúrò níbẹ̀ o you will like it thank you. And Susan. Yes ma. abala tá a gbé kalẹ̀ yẹn má wọlé rárá. ọkọ mi ti wà lókè báyìí. abala tá a gbé kalẹ̀ yìí abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà iṣẹ́ àti Yorùbá ni òun là ń pè ní ṣó láyà. ṣé mo ṣọ́ pé mo láyà yìí. ẹ̀ láti ní. ó dà. ẹ̀ láti ní. bàbá ráyà yìí ni kò sí nǹkan tí fi ń ṣe èèyàn. ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí ẹ̀ láti mú mẹ́ta o kò gbọ́dọ̀ ju mẹ́ta lọ kò dẹ̀ gbọ́dọ̀ kéré sí mẹ́ta nínú mẹ́wàá tó wà ń bẹ̀ máa wá bí yín ẹ̀jẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn rí ṣó ti yá. ẹ̀jẹ̀ ń tètè máa mú. ó yẹ máa máa wò yín. ṣùkú o. ẹni ẹ má tù. ẹ má bínú mo wò pé ó lẹ̀pọ̀ ni. ẹ má tù ṣó ti pé mẹ́ta. ó ti pé mẹ́ta báyìí. fúnra ara yín lè mú béèrè yín o kò sójòrò ń bẹ̀ o. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ ó lóyún sínú láyé ṣùgbọ́n ọ̀run ló ti máa bí ọmọ rẹ̀. ṣòwò ènìyàn àbí. bẹ́ẹ̀ ni. èmi ò mọ ìpele mi pé o. èpè kọ́ lóyún sínú ọ̀run ló ti máa bí. ó ní ẹranko kọ ẹ jẹ́ n tọ́ yín sọ́nà tó jẹ́ pé bó ṣe lóyún sínú báyìí tó bá máa bí ọ̀run ló ti máa bí ọmọ yẹn á wá òun á kú. mi ì fẹ́ rò pé mo gbọ́rú ẹ̀rí láyé mi níwọ̀n bá tọ́lọ́run ti dá mi sáyé yìí mi ì rò pé mo gbọ́rú ẹ̀rí. ejò ọká ẹ mọ̀ pé wọ́n á ní ọmọ inú ọká ní í ṣekú pa ọká tí ó bá ti tó àsìkò kí ejò ọká kó bí ọmọ yẹn á wá sáyé àmọ́ òun á gbọ̀ràn lọ. Ọlọ́run máa jẹ́ agbọ̀ràn lọ lọ́jọ́ bí wa. àmín. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì ọmọ bàbá mi kan láéláé ọmọ bàbá mi kan láìláì gbogbo ọjà ayé ní bá wọn ná bí ò sí lọ́jà ọjà ò lè dùn. a tún máa sọ pé kí a rí ìpè ránṣẹ́. sọmọ nìyẹn. kí ni ọmọ kan. ọmọ bàbá mi láìláì. gbogbo ọjà ayé pátá ló máa ń ná iṣẹ́ tẹ̀yìn gan ṣe gan. ẹ dákun gbogbo ọjà ayé yìí ló máa ń ná. bẹ́ẹ̀ni. tá a bá rí a lè ṣe nǹkan kan. owó ni. owó ni. òun ni kẹ̀kẹ́ ìrìnrere. òun ni kẹ̀kẹ́ ìrìnrere. òun la fi ń dán. olúwa ó ṣe o. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run owó ni. ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkẹta ìgbà ńlá bàbá mi kan láíláí bí ó ti tóbi tó a kì í rí òjìji rẹ̀ kí ni. àbápàtà ni kí n má sọ̀rọ̀ sókè àpáta. kẹrẹ́pẹ́ àpáta ẹ̀ṣì. ó bá tán o ẹ má bínú ẹ mọ̀ pé mi ò fi gbogbo ara ṣe Yorùbá mi tó sọ fún yín.
àbí ká sọ wípé ojú ọ̀run ni. kí lẹ pé. ojú ọ̀run. ojú ọ̀run àbí ilẹ̀ẹ́lẹ̀ àkìrójìjì wọn ẹgbàá ilẹ̀ kò tí ẹ̀ dẹ́yìn gan lójú pápá ilẹ̀ àbí sánmọ̀ ṣé èèyàn kankan rí òjìji sánmọ̀ àbí èèyàn kankan rí òjìji ilẹ̀ ẹ̀kọ́ kan ni ẹ̀yin náà tún mú kọ́ láti orí ètò yìí nìyẹn. ọ̀sẹ̀ tó bá wá sórí ètò yìí tí ò ní kọ́gbọ́n. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ abala tó kàn ní ìsìn àti Susan abala Gbajúmọ̀ ń jó òun ni. a tún máa jójó ilé láti jó ẹni tọ́dún babaláyé ńkọ́ kí ló yẹ kó ṣe. ó yẹ kó dúpẹ́. ẹ wò ẹ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ afẹsẹ̀rajó. àbí bó wà ní wọn lè pa wá láyé o. ṣé lóòótọ́ èmi tí ẹ rí bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àti Susan ìjọ tá a jó tán sí yẹn talent tó kọ náà. ọ̀nkú Yínká Ayéfẹ́lẹ́ ni. bẹ́ẹ̀ ni mo fọ́ ọ̀nkú sí. ọ̀nkú gbogbo wa ni wọ́n. ọ̀nkú ni. bẹ́ẹ̀ ni kí ni wọ́n pe àkọlé àwo yẹn. appreciation èmi ò mọ̀ mi sure ẹ má jẹ́ ń sọ síta ẹ̀yin gan ẹ má tètè grab pọ̀ jù ẹ fi yẹn lẹ́dẹ̀ẹ́. everlasting grace òun ni wọ́n pè é. ṣàmù ká máa ń jogun sí. kò tí ẹ̀ sórí wọn tó jáde tí ò ṣe é jó sí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tàjọ ṣiṣẹ́ bí wọ́n ní ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ cosmetics and spa ìyẹn tí gbogbo ayé mọ̀ sí alájà shine nínú ẹ̀ náà ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises níbẹ̀ náà ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ ọ̀dọ̀ ìyá alájẹ ti Lagoon wọ́n ní ká fún yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ wo ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn tí ó gbé ẹ̀bùn yín lẹ̀ fún wa o ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná o orúkọ yín kò ní wọ mi o gbogbo nǹkan tẹ́ fi ń jẹ́ orúkọ yẹn kò ní wọnú òkùnkùn lágbára Ọlọ́run. àmín. gbogbo èèyàn olólùfẹ́ ètò Gbajúmọ̀ ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu olólùfẹ́ wa àǹtí Susan Maxwell wípé ní gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí ẹ jẹ́ ká máa fi ti Ọlọ́run ká máa fi síwájú á gbàdúrà wa ṣísẹ̀ntẹ̀lé òun lọ̀rọ̀ ilé ayé tó bá ṣe ti Táyé dandan ni kò ṣe ti Kẹ́hìndé àdúrà gbogbo wa pátá ló máa gbà ọ́ Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé aláyọ̀. tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. mo ní nǹkan pàtàkì láti ṣe. bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. táwa mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. mi ò sọ pé bàbá ẹ burú o ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òfin. ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ ṣé ti tébùlù tí wọ́n ní àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. orúkọ mi ni Dr. Jane aláìlera.